Muhammad and Allah is dead. mo kí ẹ̀yin tèmi ní kíkí tó lọ́lá jùlọ lágbàáyé mo lè kí ẹ̀yin Yorùbá Muslim náà ní salamu alaikum tí yín fọ́nrán ta fẹ́ kẹwò yìí ni kẹwò bí Saudi Arabia bó ṣe ṣe Halloween tẹ́yìn ò dẹ̀ lè ṣe tá a mọ̀ pé ẹrú ní Saudi ti mú yín lẹ́rú débi pé Saudi ló ń ronú fún yín Saudi ló ń ro bẹ́ẹ̀ ṣe lè ṣe fún yín tí Saudi tó dé ṣọ́wọ́n bàbá yín ò máa wùwà ni ṣọ́wọ́n bàbá yín ò mọwọ́ òsì sọ́wọ́ ọ̀tún ni wọ́n mọ̀ àmọ́ ẹ̀yin lẹ ya ọmọ àlè ẹ̀yin lẹ ya ọmọ akótilétà tẹ́ ń sọ pé Saudi ló wá tún ayé yín ṣe Saudi ò dẹ̀ ní ìran tí Saudi wá ṣe fún yín ni pé wọ́n wá kó yín lẹ́rú ẹ lè dá ronú mọ́ àdìsí Kùránì ló ń ronú fún yín òun làwa ní ká máa la ọpọlọ yín ká dẹ̀ máa la ojú yín tó ti fọ́ tẹ́ bá wo fọ́nrán ẹ̀rí bí Saudi ṣe ṣe Halloween tó jẹ́ pé Saudi pè ní àràmù fún yín tẹ́yìn ọmọ àlè yín náà dẹ̀ máa sọ pé àràmù ni àràmù gbogbo nǹkan àràmù ni. Halloween party in Riyadh Boulevard. àwọn Yorùbá Muslim ẹ sọ bí kẹ́ ẹ ṣe lè ṣe fún wa ṣé torí pé ó súnmọ́ àti jẹ àti mu fún yín ni ẹ bá ṣe Saudi ò ní fún yín lówó mọ́ torí àwọn pé Saudi ló ń fún yín lówó gbogbo nǹkan tẹ́ ń ṣe Saudi ló ń fún yín lówó Iran Iraq ọ̀gá ẹ̀ ló ń fún yín lówó ẹ̀yin náà yẹ kẹ́ lè ṣáájú ní ti Saudi bá ṣe ẹ fi ẹrú ní Saudi ló darí yín ẹ̀yin náà ló báyé ẹ báyé yín dé so ìwọ kan náà tó wà ń lu òyìnbó tó ń sọ̀rọ̀ pé àwa wà ń lu òyìnbó à ń sọ̀rọ̀ nípa àṣẹṣe bílẹ̀ Yorùbá ṣe fẹ́ da àwọn ò dalẹ̀ Yorùbá bílẹ̀ Yorùbá ṣe fẹ́ da là ń sọ kólúkálukú ní ẹ̀tọ́ ẹ̀ ká ṣe bó ṣe rùn wá kí wọn náà ṣe bó ṣe rùn ẹ kò ń ṣe pé kí wọn kan máa wá ta kó máa ní àwọn tó ń ṣe báyìí kìíní kan sọ nípa ẹ̀sìn tiẹ̀ là ń sọ fún ẹ káwa náà dúró ní ìjẹ Yorùbá tiwa ó lè wá ńlẹ̀ Yorùbá kó má ṣe ẹ̀sìn kankan àwọ̀ ò sọ pé kéèyàn kan wá ṣe ẹ̀sìn kan àfipá múyàn àdẹ̀polówó ẹ̀yin lẹ́ ń gbé polówó kiri ìpolówó rí burúkú lẹ́ ń ṣe láti ọdún yìí ẹ̀ dá nǹkan gidi ṣe aláàyín láti jọ́ ti gbé Kùránì fún yín ẹ̀ tí ì dá ṣe pẹ́ńsù ẹ̀ dá ṣe ìrẹ́zà kò sí nǹkan tẹ́lẹ̀ fi Kùránì yẹn ṣe ẹ̀ dẹ̀ máa parí Kùránì ìwé tó tóbi jù lágbàáyé kí lẹ lè fi Kùránì ṣe ẹ̀ máa sọ ẹ̀ lọ́wọ́n kèfèrí àwọn kèfèrí tẹ̀ ń sọ yẹn wọ́n ń believe àwọn infidel tẹ̀ ń sọ yẹn wọ́n òyìnbó tí Kùránì sọ ní Kùránì 551 àwọn ló ń ṣe mọ́tò tẹ̀ ń wá ń sìn àwọn ló ń ṣe tẹlifóònù ẹ̀rọ alágbèéká tẹ̀ ń lò ń sìn amóhùnmáwòrán tẹlifíṣàn àwọn ló ń ṣe mọ́tò àwọn infidel àwọn kèfèrí àwọn ló ṣe kí ni ẹ̀yin tẹ́ jẹ́ pé gbogbo ayé yín believer ní Islam lẹ́ ń tẹ̀lé kí lẹ ti ṣe ẹ̀sùn nǹkan tẹ́ ṣe táyé ń lò ẹ̀sùn nǹkan tẹ́ ṣe tẹ́yìn lè dá lò tọ́ba ní kálukú dúró títí ẹ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ní rí nǹkan kan lọ ẹ máa rìn òwò ni Jalami àtẹ̀wọ̀ Saudi kọ́lọ́ ti ń ṣe àwọn ẹlẹ́bọ ló ń ṣe kí wàá lẹ fẹ́ ṣe ṣe rí ń sìn pé ẹ̀já mọ̀ kankan òun là ń sọ fún yín pé tẹ bá rò bẹ́ẹ̀ mọ̀rọ̀ sọ ẹ mọ nǹkan tẹ máa gbọ́ lẹ́nu ẹlòmíì náà ìwọ kan náà tó ní wọ́n ṣé wọ́n lè àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe tó wà ní òyìnbó ṣọ́ lè pa já ní òyìnbó ṣé wọ́n lè ra àgbò kó pa wájú lé ẹ̀ ń lo òyìnbó tó bá mọ̀ àwọn tó wá bá ń lo òyìnbó béèrè lọ́wọ́ wọn ṣé wọ́n lè ra àgbò kó wá pa wájú lé wọn lo òyìnbó wọn lè ṣe torí ìlú ń bíbà wọ́n fi ètò sí gbogbo nǹkan béèyàn ṣe ní dáàbòbò lọ́ fi dáàbòbò fẹ́ràn kò dàbí ìlú wa tó jẹ́ pé òfin wà ní Lagos State ẹ̀yin Muslim dìde pé kírísítẹ́nì ló pọ̀ ń jọba ẹlẹ́ǹṣẹ̀ ìwọ́de ẹ̀wú kátikàti yẹn ìwà jàgídíjàgún ṣàkun ayé yín ẹ̀ńtẹ̀ńtẹ̀lẹ̀ náà ogun 86 wọ̀ ló jà láyé ẹ̀ bàbá ẹ̀ Abdul ó kún bí 27 years old bàbá tó bí Abdul yẹn Abdul Mutalib ó bá ìyá ẹ̀ sùn gbogbo tán yẹn lámọ̀ à ń bọ̀ lórí yẹn bí Abdul Mutalib bàbá Muhammad bó ṣe bá ìyá ẹ̀ sùn à ń bọ̀ lórí ẹ̀ àwa sọ òun là ń sọ fún pé kò sí nǹkan tẹ́ fẹ́ sọ nípa àṣìṣe tá àti ìgbò tí wọn bàbá yín ò tí ì sọ tẹ́lẹ̀ bọ̀ àwa làwa ní nǹkan tó wọn bàbá ti wá ọ̀sọ́ tó jẹ́ pé ìwà rẹ̀lẹ̀ ìwà ọmọlúwàbí tó gbé dání àwa náà yìí níwà ọmọlúwàbí o a kàn ti wò ó pé tójú bá ń ṣe pin ká yọ ká fi hàn ni ní àsìkò táwa ń sìn ọmọlúwàbí yọ ìwà lára wa torí ẹ̀ lẹ́ ṣe máa rí wa pé à ń bọ́ àwọn àgbàlagbà yín bọ̀ wọn tó máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí yóò dá lẹ́nu bí ìkan tẹ́nu ẹ̀ wọ́sẹ̀gbẹ̀ Sharafadeen tó máa ní Arab level irọ́ lásán ó máa bọ́ta máa ní ìjẹ́ ṣe tán kí kìrìsìtẹ́nì fẹ́ Muslim ibo ló fi ìjẹ́ Yorùbá ẹ̀ sí ìjẹ́ ọmọ ènìyàn ibo ló fi sí tó jẹ́ kátikàti ọ̀rọ̀ rádaràda tí àwọn wèrè kan tó wáyé ní 1400 years torí wọ́n bá kọ sínú ìwé lẹ́yìn tó kú tán lẹ́yìn yìí ń gbé kiri Saudi tó gbé Islam wá bá bàbá yín gan ó ti tẹ̀síwájú ó ń kọ́ ìlú kan tó máa parí 2030 gbogbo ìyá máa gbé bẹ́ẹ̀ o lè wọ pátá o lè má wọṣọ lẹ́yìn wáyé ń dírí lérí haram lélẹ̀ halal lélẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ yín sọ̀rọ̀ fún wọn náà tẹ́ wàá ń lo òyìnbó ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ìgbà tẹ́ láǹfààní àti lọ òkè òkun bí àṣàlẹ̀ òkun rẹ̀ ní àbí tẹ́fẹ́ lọ ṣáájú kí ló dé tẹ́fẹ́ lọ dálẹ̀ kí ló dé tí ẹ lọ sí Iraq kí ló dé tẹ́ ẹ lọ Iran kí ló dé tẹ́ ẹ lọ Afghanistan kí ló dé tẹ́ ẹ lọ máa gbé ní Saudi kí ló dé tó lọ sí America kí ló dé tó lọ Canada kí ló dé tó lọ China kí ló dé tó lọ England tó dẹ̀ mọ̀ pé ìlú kèfèrí ni ìlú àwọn infidel ni ìlú àwọn Christian ìlú ẹlẹ́bọ ni kí ló dé tó lọ ọbẹ̀ ìwọ́dẹ̀ ló máa wá ta àlálẹ̀lẹ́lẹ̀ àràmù lélẹ̀ òun là ń sọ fún yín pé àbòsí yín ti pọ̀ jù gbogbo olú tó lọ yẹn wọ́n ń Halloween ọkùnrin fọkùnrin obìnrin fọ
gbogbo ìlú yẹn ló wà, kí ló dé tó lọ ìlú halal kó lọ máa gbé ní Saudi, kó lọ máa gbé ní Iraq, kó lọ máa gbé ní Afghanistan? ó ò ní lè ṣe. Alábòsí ní àwọn ẹgbẹ̀rún kan àgbà yín, àwọn àfáàná pèlè ẹgbẹ̀rún kan fún wọn tó bá mọ̀, àwọn ẹgbẹ̀rún kan yín arí wọn ń lọ fọlùdé, ìlú òyìnbó yìí lọ ń lọ. Mi tí rí tó lọ sọlùdé tó lọ Iraq rí, mi rí tó lọ Iran fọlùdé rí, mi rí tó lọ Afghanistan fọlùdé rí, mi rí tó tiẹ̀ lọ Mẹ́kà fọlùdé gan rí inú yín. Àmọ́ ìlú àwọn ẹlẹ́bọ Quran 551 àtàlà ní kẹ́ má bá wọn ṣe, Christian àti Jew ẹ̀ ń wá bẹ́ẹ̀. Òun là ń sọ fún yín, òkúta tẹ́ ń bọ ti kó sí yín lọ́pọlọ, ẹ máa bọ òkúta lẹ́ẹ̀márùn. Ẹ bá tún lọ Mẹ́kà, ẹ lọ yí òkúta yẹn ká, òkúta yẹn ẹ tẹnu bọ̀ lẹ́nu. Ìwé yín Sahih Buhari 43764377 ó ní ẹ máa ń bọ òkúta, ó sọ ń bẹ̀. Jami àti mi ó tún sọ 961 ó ní òkúta yìí máa ní ẹnu, ó máa sọ̀rọ̀ tó bá di ọjọ́ ìdájọ́ yín. So òkúta lẹ́ ń sìn, lẹ́wà máa sọ tèèyàn kan ẹ̀dẹ̀ sọ tara yín. Kí tẹ̀síwájú náà ní sáì náà ó ní òkúta ìwọ́n tó bá di fọwọ́ kan máa pẹ̀ṣẹ̀ rẹ. Ṣé rí pé àbọ̀kúta ni ìwọ́ tó ń bọ òkúta ìlú àràbù, àwọn tí wọn kàwé tí wọn lajú tó jẹ́ pé ilé aṣálẹ̀ lọ ti wá ló wá ń sọ̀rọ̀ fáwa. Nǹkan mo ṣàbẹ̀ sọ fún yín pé ẹ lọ wo fọ́nrán yìí, kẹ lọ wo bí àwọn ọ̀gá yín bí wọ́n ṣe ń ṣàlóyún. Ẹ̀yin ò dẹ̀ lè ṣe Yorùbá Muslim, ìwọ́ tó bá ti bí ẹ̀dá, tó bá bí ìyá bàbá ẹ̀dá lọ ṣe. Àtijọ́ àti mú ẹ ti tán. Saudi ò ní fún yín lówó mọ́, Iran ò ní fún yín lówó mọ́. Àdẹ̀mọ̀ ìkan náà tó dá padà láti Saudi, Imran Eleha, ó lo 20 ọdún ní Saudi. Gbogbo bó ṣe sìn wọ́n tó wọ́n dá padà ni. Wọ́n fi sọ̀kò sílé ni. Kí wá ló wà lẹ́nu ẹ̀fẹ́ sọ? Kí wá ló wà lẹ́nu ẹ̀fẹ́ sọ? Kátikàtí tẹ̀ ń ṣe. Àdẹ̀tí mọ̀ wọ́n mọ́ àlẹ́ inú yín yẹn bíi Rashidi, ọmọ àlè tó wà níwà àti mufti oníbẹ̀lẹ́nu yẹn. Ó ń láti máa sọ pé bàbá àwọn kan Odùduwà wá láti Mẹ́kà. Kí ló dé tẹ́ ẹ̀ wá gbé àkàlẹ̀ máa gbé Mẹ́kà tí bàbá yín bá wá láti Mẹ́kà? Ẹ̀yin ẹ lọ máa gbé Mẹ́kà tó rẹ́yìn lọ mọ àlẹ́ inú Yorùbá. Ó dẹ̀ wúra ẹ títí oníwà tàràbùjọ tán, ó wú ara ẹ kó wojú àràbù ni. Òun láti sọ pé ọmọ àlè ní ẹgbẹ́ ìròyìn kẹ́ máa lọ Saudi. Saudi tẹ́ ń bọ, tẹ́ ń sin òkúta wọn, wọ́n ti ṣàlóhùn, kí ló dẹ́yìn dúró. So mo ìkẹyìn tèmi náà ní àbọ̀rúbọyè. Riyadh Boulevard Halloween Party